أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله بارئ الخلق والله بارئ الخلق والخلق كلهم. à ń fi yẹn kí Ọlọ́run والله بارئ الخلق والخلق كلهم. ọba tó yá sí pé òun ló dá gbogbo ayé, ló dá gbogbo nǹkan, àti tí ń mí àti tí ò mí. Ọlọ́run lọ́ba tó dá gbogbo rẹ̀. إماء له طوعا جميعا وأعبده إماء له طوعا جميعا وأعبده. ẹ̀tọ́ ni fún gbogbo tọ́lọ́run dání náà láti máa jọ́sìn fọ́lọ́run. Ó fẹ́ ó kọ́ ní àti ènìyàn àtàlìjẹ̀nú àti tó ń mí àti tí ò mí, gbogbo wa la jọ ń jọ́sìn fọ́lọ́run. Dandan ni fún wa láti jọ́sìn fọ́lọ́run. ẹ̀tọ́ tọ́lọ́run ń béèrè lọ́wọ́ wa nìyẹn. طوعا جميعا àfihàn kí Ọlọ́run, àlékún kí Ọlọ́run, àlékún ìyọ́nú Ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run, gbogbo àwọn tí wọ́n gbaṣẹ́ tànàbí, tí wọ́n gbéṣẹ́ Ànábì wa Muhammad dání, sallallahu alayhi wa sallam. láwọn àǹfààní wa tí wọ́n ti wà níwájú Ọlọ́run, Ọlọ́run bá ṣàlékún ìkẹ́ wọn. Àmín. Gbogbo àwọn tí wọ́n gbaṣẹ́ Ànábì dání, láwọn àǹfààní wa tí wọ́n ń bẹ láyé, tó fi dé bàbá wa gbà ní ìpamọ́ rẹ̀ tòní, adamallahu hayatahu, tó fi dé bàbá wa khalifatul khaliliyyin, mudirul madrasa, olùwàdàkùn jẹ́ àrí wọn pẹ́, Àmín. olùwàdàkùn má bà àláfíà wọn jẹ́, Àmín. àláfíà tó ń fi máa jíṣẹ́ Ọlọ́run títí láyé, ládàkùn máa yọ̀ǹda rẹ̀ fún wọn. Àmín. Àlékún àrísìkí, àlékún ìfọ̀kànbalẹ̀, ọlọ́dàkùn bá ṣe fún wọn. Àmín. Àwọn alùbáríkà tí wọn èyí táwa náà ń sọ yìí, Ọlọ́run má fi ṣe ìbálẹ́jọ́ ọbú fún wa, Àmín. máa fún wa sọ nírọ̀rùn. Àmín. Àkọ́mọ̀ sọ ọ̀rẹ́ Ọlọ́run, àkọ́mọ̀ wí rẹ̀ Ọlọ́run, ọlọ́dàkùn máa jogún rẹ̀ fún wa. Àmín. Èyí tí a wá mú wá fúnra wa lónìí, tí ó máa jẹ́ àǹfààní ọ̀rọ̀ nínú àwọn tó yá sí pé yóò ti lè yọ wá lẹ́sẹ̀ kalẹ̀ lọ́dọ̀ Ọlọ́run níjọ́ tá a bá déwájú Ọlọ́run, nínú àwọn nǹkan tó lè kó bá iṣẹ́ wa, tá a fi wò ó pé a ti ṣiṣẹ́ a fẹ́ wà àlùjánnà, tó pé ayé láti ṣiṣẹ́ tá a fi wà àlùjánnà. Èèyàn lè dénú sàárè tán àbó dọ́dọ̀ Ọlọ́run kó wá sọ fún wọn pé ẹ jẹ́ n padà kí n wá lọ tún iṣẹ́ yẹn ṣe, kò pọ́síbù, yóò ò lè ṣẹlẹ̀. Lára àwọn tó yá sí pé yóò kún iṣẹ́ wa lọ́wọ́ tíṣẹ́ wa fi dodindi lọ́dọ̀ Ọlọ́run, òun náà la tún mú wá fún wa lónìí kí gbogbo wa lè jọ mójútó. Òun náà ni jíjá okùn ẹbí, ewu tí ń bẹ ń bẹ. Jíjá okùn ẹbí, gbogbo ìwọ tó ti jìnnà sẹ́bí, dákun tètè súnmọ́ wọn padà tó bá gbọ́rọ̀ yìí délẹ̀. Èyí tó sì dájú ní wípé wọ́n tó bá gbọ́rọ̀ tá a fẹ́ sọ yìí dáadáa, tó wọnú etí rẹ, kì í ṣe awọ etí tó wà ń tà yìí, ó dùn gangan tí ń jẹ́ ìgbọ́. Wọnú sí i dáadáa kó lè pẹ̀lẹ́ ẹni tí ó jèrè lọ́dọ̀ Ọlọ́run, tó pé ewu ńlá ń bẹ ń bẹ fún ẹni tó bá jìnnà sẹ́bí tó fẹ́ bí ilẹ̀ tó lọ wọn ní bá wọn ṣe. Làfáà kan fi sọ wípé aqaribul insan, Aqaribul insani hum zawu rahimi. hum dhu rahimihi. Hum zu rahimihi. Àfáà ní Aqaribul insani. ó ní àwọn ènìyàn tó súnmọ́ ni, ó fẹ́ ṣàlàyé tó ń pè ní ẹbí ni o. Ó ní àwọn èèyàn tó súnmọ́ ni, Aqaribul insani. tó súnmọ́ èèyàn pẹ́kípẹ́kí, tó já sí pé ó lẹ̀ mọ́ ara wọn tí ò síbi tí wọ́n fẹ́ yára wọn sí. Aqaribul insani. Owó àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní kí ni? Zu
rahimihi. Ó lè wú àwọn èèyàn bẹ́ẹ̀ tó yẹ sí pé kò síbi tó fẹ́ jára wọn sí. Ohun wọn ni wọ́n ń pè ní ẹbí tí wọ́n jọ jáde láti inú apolùkẹ́ kan náà, هم ذو رحم tí wọ́n jọ bí wọn láti inú apolùkẹ́ kan náà. Bàbá àtìyá ó wá bí wọn, ẹ̀gbọ́n àbúrò, ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò, gbogbo wọn bẹ́ẹ̀ ẹbí ni wọ́n. هم ذو رحمه Àwọn tó yẹ sí pé wọ́n papọ̀ tí wọ́n níbi kan tó fẹ́ jára wọn sí, tí wọ́n jáde láti inú apolùkẹ́ kan náà, àwọn ẹbí nù. Àfáà wa sọ wípé waqad وقد أمر الله بوصل الرحم ونهي عن قطعها ó ń dájọ́ ọjọ́ Ọlọ́run ọba, أمر الله Ọlọ́run ti pa láṣẹ بوصل الرحم pẹ̀lú láti máa so ẹbí pọ̀. Àṣẹ lọ́lọ́run pa, Ọlọ́run pa láṣẹ láti so ẹbí pọ̀. أمر الله Wa nahayi an qati'iha. ونهي عن قطعها Àti pé Ọlọ́run ó ti ní Ọlọ́run kọ̀ láti já ara rẹ kó nú ẹbí, عن قطعها láti yọra rẹ kó pé mi ò pẹ̀lú wọn. Ó ní Ọlọ́run ní tó máa ń bí Ọlọ́run nù ni. Gbogbo ẹni tá a bá wá rí wípé kò tẹ̀lé àṣẹ Ọlọ́run yẹn, nínú ìjọ Ṣẹ̀tánù ni. Ìdí nìyí o tá fi mọ̀ pé nínú ìjọ Ṣẹ̀tánù ni. Àṣẹ lọ́lọ́run pa fún Ṣẹ̀tánù níjọ́ náà pé forí balẹ̀ fún ànábì Ádámà. Wa idh qulna lil malaikati isjudu li Ádámà. Ọlọ́run sọ gbogbo wọn màláíkà tó pé àgbà màláíkà ló ń Ṣẹ̀tánù níjọ́ náà. Òun pẹ̀lẹ́ tó yá sí pé òun lé ní àkọ́kọ́ tó yá sí pé òun ní ń gba kéwú fún gbogbo wọn màláíkà tó kù tí ń tọ́ kéwú fún wọn. Ṣùgbọ́n àwọn ti mọ owó ẹ̀dá tí ó padà jẹ́. Ọlọ́run sọ pé ń fẹ́ dá èèyàn kan, ó tún wá ń sọ fọ́lọ́run pé ẹni tó yá sí pé òun pẹ̀lẹ́ tó ní kó ń lọ bu iyẹ̀pẹ̀ tó fẹ́ fi dá wa. Iyẹ̀pẹ̀ ló fi mọ́ tó fi dá, iná ló fi dá òun. Ó tún sọ fọ́lọ́run tó ẹni tó bá fẹ́ mòrídì tó bá fẹ́ gọ̀ àbọ̀mọ̀ kí tó bá fẹ́ gọ̀ yóò wà máa ti máa ṣàlàyé ní tí àfa rẹ̀ ti mọ̀. Bẹ́ẹ̀ ni yóò máa ṣàlàyé ní tí ṣéèkù rẹ̀ ti mọ̀, yóò ti máa ṣàlàyé fún wọn. Fasajadu illa ibilisa aba. Gbogbo wọn forí balẹ̀ illa ibilisa aba. Ṣètọ́nì nìkan ló yarí ńjọ́ náà. Gbóhùn kẹrẹ̀ wọn ò ní forí balẹ̀ o láyé. Ó ti ṣe mótómótó sọlọ́hùn. Illa Iblis. Ṣé àwọn pa àṣẹ Ọlọ́run pa fún wọn? Tó bá sí pé ilé ìtọ́lọ́run sọ yìí náà, ìsú ẹbí pọ̀ àṣẹ ni tọ́lọ́run sọ. Gbogbo ẹni tó bá ti wá yapa àṣẹ Ọlọ́run yẹn, ó ti tẹ̀lé ìjọ Ṣẹ̀tánì. Ó ti tẹ̀lé ìjọ Ṣẹ̀tánì. Ó sọ pé wà nàháyì àǹkọ̀tẹ̀hìyà. Ọlọ́run kọ́, ó jẹ́ ní tọ́lọ́run kọ̀ pátápátá. Láti rò pé mi ò ní bá wọn ṣe àbí kí wọ́n ṣe tiwọn lọ́tọ̀ kí n ṣe tèmi lọ́tọ̀. Kí la Nábì wa sọ? Qala an-nabiyyu sallallahu alayhi wa sallam yaqulu Allahu ta'ala. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Al-hadith al-Qudusi. Ó ní Yaqulu Allahu ta'ala. ó yẹ láwọn ọba tó láàrẹ ga jùlọ sọ báyìí wípé Ana ar-rahmanu wa zihir-rahim. ó ní ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó sọ wípé ana rahman, ó ní òun ọba àjọkẹ́ ayé, Wa zihir-rahim. ọba àjọkẹ́ ayé, gbogbo ọ̀nà tó bá wùn ẹni ó gbà láti bẹ̀rẹ̀ oore lọ́dọ̀ òun lòun ó ṣe fún ẹ nínú ayé yẹn ló fi pè pé rahmanu lòun. Rahmanur rahim. Ó wá ní wa hadhihi rahim. Wa zihir-rahim. Ó lélẹ̀ yìí ni tí a ń pè ní apolùkẹ́ tí àwọn ọmọ ìyá ti jáde papọ̀ tí ń so ẹbí pọ̀. Ó yàtọ̀ sí rahimu. Ṣàpé nínú àyá Al-Qur'ani ó ní ar-rahmanur rahim. Ó ní rahmanu ń kẹ̀yìn láyé o. Gbogbo ọ̀nà tẹ́ bá wọ̀nyẹn gbà ní fi kẹ̀yìn. Rahmanur rahim. Ó wá ní rahimu tó bá di láì kìyàmà ń wá ṣa àwọn tèmi kẹ́, àwọn tó gbọ́rọ̀ tí wọ́n yáyí
nínú àwọn tó gbọ́ lẹ́ni tó so ẹbí pọ̀ nínú ẹni tọ́lọ́run ó ké lálùkìyámà ni ẹni tó so ẹbí pọ̀ tí ò fẹ́ bí lẹ̀. rahimu tó wá sọ eléyìí ó yàtọ̀ sí rahimu yẹn ni yàwó mọ̀dínú. ó lé léyìí tí mo sọ yìí ishtaqaqtu la isman min ismi ó ní mo yá orúkọ yìí mo yá lórúkọ kan nínú orúkọ èmi Ọlọ́run ọba ní. ẹ gbọ́ àdéhùn ní Ọlọ́run ní rahimu tí mo sọ yẹn mo yá látara orúkọ èmi Ọlọ́run mo sọ lórúkọ kan látara orúkọ èmi Ọlọ́run mo sọ látara orúkọ mo sọ lórúkọ kan látara orúkọ èmi Ọlọ́run ọba ní. ká lè mọ pàtàkì nǹkan yẹn ni o arahim tí ẹ bá mọ ìtumọ̀ sílẹ̀tọ̀ rahim ìwé ẹbí pọ̀ ò tí ẹ̀ ní yàgò ń bẹ̀ rárá ni ò ní fẹ́ bí ìrẹ́lẹ̀. ní tó máa ń dùn mí fún àwọn ata jẹ́ àfà gẹ́gẹ́ nù àwọn ata tún ké tá a mọ̀ á ti máa sọ pé kí Ọlọ́run fẹ́ ṣe nínú Al-Qur'ani Ọlọ́run láti gbọ́ Ọlọ́run kú sọ bẹ́ẹ̀ Ọlọ́run sọ bẹ́ẹ̀ nínú àyà Al-Qur'ani rẹ̀ nínú ìwé òfin wa Ọlọ́run ṣàlàyé bẹ́ẹ̀ kọ́ wọn àti kí Ọlọ́run fẹ́ ṣe kò sí tọ́lọ́run fẹ́ ṣe á lo ayé yìí ná láàfà tẹ́ ń pè láfọ Ọlọ́run gbogbo àwọn mùsùlùmí òun là ń gbọ́ yìí gbogbo tó bá jẹ́ ẹbí ó ṣe pàtàkì Ọlọ́run ní ẹ má fi wọ́n lẹ̀ kí ló wá parí àdìsí yẹn wà má ní wà sọ́la ha Ọlọ́run ní gbogbo ẹni bá wá wo ẹbí yẹn pọ̀ wà sọ túbú Ọlọ́run ní máa wò pọ̀ mọ́hun náà gbogbo ìgbà àtòun àtẹbí àti àwọn ọmọ tiẹ̀ náà àti gbogbo tó ní máa wò pọ̀ mọ́ wọn tó bá ti fẹ́ bí lẹ̀. wà á máa ń kọ́tọ̀ àhà bàtà túhù. wà á máa ń kọ́tọ̀ àhà bàtà túhù. ọ̀yẹ́ ní bá wá já ẹbí yẹn sílẹ̀ pé òun ò ní bá wọn ṣe. bàtà túhù. aláwọn ẹbí náà ànábì ní Ọlọ́run sọ pé òun náà já owó ẹni yẹn lẹ̀. wọ́n filẹ̀ wọn ní wọ̀dọ̀ rẹ̀. mo ṣe wá àsìkò kọjá pé ìkẹ́ méjì ní bẹnu lọ́dọ̀ Ọlọ́run ìkẹ́ táyé ń bẹ ìkẹ́ àkíyàmọ̀ ń bẹ. tẹ bá wá owó ẹni yẹn ló fi pé ẹ pé Ar-Rahmanu Rahim Ọlọ́run kẹyìn láyé. tẹ bá owó ẹni tá à ń sọ yìí nínú mùsùlùmí tó kẹyìn sẹ́bí tọ́lọ́run wá kẹ orí ẹ̀dẹ́ lọ́lọ́run ṣe fún àbí kó tètè sákú ń bẹ. Islam ti ṣàlàyé fún wa bá ṣe ní bẹ́bí ṣe bọ́lọ̀ bá kẹ tó lówó lọ́wọ́ tó dá wà tó kọ́lé ara rẹ̀ wọn ní kọ́ ẹbí mọ́ra ilé ẹbí rẹ̀ ilé bàbá rẹ̀ tí ìpìlẹ̀ ẹbí ti bẹ̀rẹ̀ má gbàgbé ibẹ̀ nídìílé bàbá nídìílé ìyá má gbàgbé ibẹ̀ bó bá pe ìpàdé ẹbí máa dá wọn lóhùn bó bá ń dáwó nínú ìpàdé ẹbí máa fi owó tiẹ̀ náà ránṣẹ́ sí wọn pé ẹ̀tọ́ tèmi náà nì kọ́ máa rí impact ìwọ náà nínú ẹbí tó wà sí pé ìwọ náà ṣẹbí nù. tọ́lá bá sì kí ẹ tó wáyé pé orí ẹni tó yẹ ó kù díẹ̀ káàtó fún wọn lé ní tó bá lágbára ṣe fún wọn ó tún fi yẹn gbalada lọ́dọ̀ Ọlọ́run. Ànábì ní gbogbo ẹni bá já ẹbí kalẹ̀ tó ní wọn ṣe pẹ̀lú ẹbí. wà á máa ń kọ́tọ̀ àhà bàtà túhù. Àlejò Ọlọ́run ní òun náà já owó ènìyàn sílẹ̀ o. Bàtà kìyàmà kò ní rí Ọlọ́run ò ní recognize ẹ̀ rárá. Ọlọ́run ò ní wọ̀dọ̀ rẹ̀. Bí èèyàn kan sọ pé láàrin ẹbí kó sọ pé òun lòun dáa jù gbogbo ẹbí tó kù ò dáa. Bó ènìyàn bá wá rojọ́ owó bẹ́ẹ̀ fáwọn kan fáwọn èèyàn táwọn èèyàn bá sọ pé àwọ̀ tó jẹ́ ẹ̀kan láàrin wọn yìí náà ló dáa. Làákàyè àwọn tí rojọ́ fún tó fi sọ pé ó dáa yẹn làákàyè wọn dọ̀bálẹ̀ làákàyè wọn sùn. Wọ́n ń tàn ẹ́ ni ìwọ tó wáyé sí pé ò kì í ṣàfà àgọ́ tó ń gbé ìta ń sọ yìí tètè yí padà
kí gbogbo ń tọ́lọ́run ń ṣe fún ẹnu ayé kó lè gbádùn ẹ̀ délẹ̀délẹ̀, kó tún lè gbádùn ẹ̀ nínú sàárè, kó tún lè gbádùn ẹ̀ lálẹ́ kìyàmà. Kò sí tẹ́bílì ṣe fún wa nígbà táwa náà bá ti mọ báwo la ṣe fẹ́ bá wọn lò. Lára tí yẹn lè ṣe tí ò ní fi já sí pé ó fẹ́ bí ìrẹ́lẹ̀, bẹ́ẹ̀ bá jọ ní misunderstanding tó pé àwọn àtẹ̀yìn ń jà wọ́n sì ń parí ẹ̀, àbí tí àwọn bá tí èèyàn bá ń jẹ nǹkan kan lọ́wọ́ sí, tí ìjà àwọn bá fẹ́ dé, ó kọ̀ ipò gíra rẹ̀ láwọn jẹ̀bi, èyí ni náà lọ fi gíjẹ, èyí ni náà ló tún wo sàn fúnra rẹ̀. Wọ́n tí wọ́n jọ máa bẹ́ra wọn, wọ́n bínú, wọ́n lò jọ́rọ̀. Tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin wa àtàwọn ẹbí, ẹ yanjú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ń tẹ́ ṣe fún mi yìí, wàláhì kò tẹ́ mi lọ́rùn. Wallahi alazim. Ẹ jẹ́ wọ́n mọ̀ pé kò tẹ́ mi lọ́rùn. Tí wọ́n bá ti wá sọ fún wọn, ẹni tó sọ fún yẹn náà kí yẹn náà wá bẹ̀ pé má bínú, tí a parí rẹ̀ síbẹ̀. Kẹ́ tí máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ, ní tó pèlè bí mi. Àwọn kan wá ń rojọ́ fún ẹ, tẹ̀mẹ̀dù wọ́n ń rojọ́ fún ẹ, ò tún wá gbọ́rọ̀ ni ó gbé sẹ́mi. Ṣètánì máa dé, ìwọ máa dà yín láàmú, kò ní jẹ́ ráyè gbára yíyé. Ṣùgbọ́n àwọn tó bá fẹ́ gba ṣètánì láyè, tó fẹ́ gba èṣù láyè, owó tètè ṣe kí ni, ẹ tètè yanjú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yóò tán síbẹ̀. ومن قطع بتته ومن قطعها بتته. Ànábì ní gbogbo Ọlọ́run sọ pé gbogbo ẹni bá ti jẹ́ ẹbí kò lára, àwọn Ọlọ́run jà kò lára wọn náà. Al-Qur'ani ló wá jẹ́ ká mọ ewu tí ń bẹ́ẹ̀. Suratu Muhammad, Quran 47, verse 22 to 23. Ẹ jẹ́ lọ wo ní Qur'ani yẹn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وهل عسيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم. أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم وما أبصارهم. Ọlọ́run sọ fún wa nínú ìwé òfin wa tí ń jẹ́ Al-Qur'ani tó pé gbogbo tí èèyàn tó bá ti jẹ́ òfin tó wà nínú Al-Qur'ani wọ̀nyí dandan ní fún gbogbo mùsùlùmí láti tẹ̀lé. Ó gbọ́dọ̀ sọ pé ò ní gbọ́ kó sọ pé kò ní tó ń sọ yẹn kò kàn ẹ́. Ẹ̀ṣẹ̀ ńlá nínú wájú Ọlọ́run o. Ọlọ́run ní fàhálà àzẹ̀yìntún. Ǹjẹ́ ó súnmọ́ fún yín tán ń tawallaytum kẹ́ yarí fún ọ̀rọ̀ èmi Ọlọ́run tí mo fi rán Ànábì wa Muhammad sí yín. Ọlọ́run ní ǹjẹ́ fàhálà àzẹ̀yìntún ń tawallaytum, ǹjẹ́ ó súnmọ́ fún yín kẹ́ yarí sọ̀rọ̀ èmi Ọlọ́run. Ọ̀rọ̀ tá Ànábì ṣàlàyé pípẹ́ Ọlọ́run ní kẹ́ ṣe báyìí, Ọlọ́run ní kẹ́ jẹ́ báyìí, Ọlọ́run ní kẹ́ ṣe báyìí. Kẹ́ wá gbọ́n yí, kẹ́ yí padà kúrò níbi ọ̀rọ̀ yẹn. Ọlọ́run níbẹ̀ bá rí bẹ́ẹ̀, ó ní gbogbo èèyàn tó bá rí bẹ́ẹ̀ láyé á máa rí nǹkan méje lára rẹ̀. Àwọn kọ́tà kan máa rí lára owó ẹni bẹ́ẹ̀ ni wípé à ń tó sí ìdú yóò máa balẹ̀ jẹ́, yóò jẹ́ olùbàjẹ́ lórí ilẹ̀. Gbogbo tó bá ṣábìlì pé kò sẹ́ni tó fẹ́ mú òun sí, gbogbo tó bá jẹ́ àfọ́ Ọlọ́run kò gbọdọ̀ máa sọ bẹ́ẹ̀ pé ta ń fẹ́ mú mi. Ẹ̀yin tó fẹ́ mú yàn ń bẹ. Àṣegbé ayé ló ń bẹ, àṣepamọ́ ọ̀dọ̀ Ọlọ́run ló wà. Kò sáṣegbé lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo tó bá ṣe kò gbé, wọ́n bẹ tọ́jú ẹ̀ ní. Gbogbo àfọlùbẹ̀wọ̀ Ọlọ́run tó bá rántí ní tá à ń sọ yìí yóò máa ṣe gbogbo ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Ọlọ́run gbogbo ẹni tó bá rí bẹ́ẹ̀, àkọ́kọ́ tẹ́ máa rí lára ẹni pé yóò jẹ́ olùbàjẹ́ láyé. Ẹlẹ́ẹ̀kejì tẹ́ máa tún rí lára rẹ̀ ní pé arahamakum yóò máa já okùn ẹbí. Lẹ́ni tó ti mọ̀ gan. Wọ́n sọ pé Islam ọ̀fẹ́ ẹ fún wọ́n lẹ̀ wọ́n jẹ́ wọ́n ṣe tí wọ́n lọ́tọ̀ tí wọ́n ní wọ́n ń ṣe yẹn. Àwọn tá a mọ̀ yẹn la kẹ́ran jù lọ́dọ̀ Ọlọ́run. Wàhálà tó tóbi ní lọ́dọ̀ Ọlọ́run.
fún àwa tá a mọ̀ tá a wá tẹ̀lé. àfà nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe tafsiri àwọn Qur'an Ọlọ́run mo rí bẹ́ẹ̀ pé ọ̀pọ̀jù àwa àfà ọ̀rọ̀ ẹnu la kàn ń sọ ń tà ká àtẹ̀lé o wallahi alazim àtẹ̀lé. ó ní ẹlẹ́kìtì tá máa rí lára wọn ni wípé wọ́n máa já ọkùnrin bí wọ́n ní bẹ́bí ṣe. ọ̀rọ̀ ni gbogbo owó àwọn èèyàn bẹ́ẹ̀ ewu tó wá ń bẹ fún wọn ewu tó ń bẹ fún wọn gẹ́gẹ́ bí ewu tó bẹ fún Ṣaitán tó bẹ fún èṣù lọ́dọ̀ Ọlọ́run níjọ́ náà owó ewu bẹ́ẹ̀ ló ń bẹ fún gbogbo àwọn tó bá ti jẹ́ wọn bẹ́ẹ̀. وأعمى أبصارهم ọlọ́run wùláyíkà alladhina àwọn tó já sí pé àwọn tá a wí àwọn tó já sí wípé la'anahumullah ọlọ́run ti ṣẹ́bi lé wọn lórí nǹkan mẹ́ta lọ́lọ́run ló máa ṣe fún wọn. àkọ́kọ́ nìyẹn ọlọ́run ṣẹ́bi lé wọn lórí ègbé ọlọ́run máa wà lórí wọn tó bá ṣe bẹ́ẹ̀ tó fi kú ègbé ọlọ́run yóò máa wà lórí ẹ̀ títí tó fi dórí àwọn ọmọ rẹ̀ àwọn ọmọdọ́mọ rẹ̀ títí láéláé. àkọ́kọ́ nìyẹn tọ́lọ́run ṣe fún. àbí kí lọ́lọ́run ṣe fún Ṣaitán ọlọ́run ègbé lọ́lọ́run ṣe fún Ṣaitán nígbà tó tẹ̀lé àṣẹ ọlọ́run. ègbé ọlọ́run ṣe fún èṣù ọlọ́run ṣẹ́bi lé èṣù lórí nígbà tó tẹ̀lé ọlọ́run ọba tó tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tí wọ́n sì pé gbogbo ẹnikẹ́ni náà tóun náà bá rí bẹ́ẹ̀ tí ó tẹ̀lé àṣẹ ọlọ́run tá à ń sọ yìí nípa ọ̀rọ̀ ẹbí ọlọ́run ní ń ṣe ẹbí ọlọ́run ó ṣẹ́bi lé wọn lórí. àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì tọ́lọ́run ti ṣe fún wọn ni pé ọlọ́run ó dì wọ́n létí ó dùn gangan tó jẹ́ ìgbọ́ ọlọ́run ní wọn ó dì pa kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ fún wọn tó yóò máa sọ pé òun lòun understand gbogbo àwọn tẹ̀ ń sọ yẹn wọn understand. ó gbọ́ wá ní gbogbo àwọn tẹ̀ ń sọ yẹn wọ́n ríran wọn ti understand rárá ni èmi tẹ̀ ń bá sọ yìí mo understand àwọn yẹn ò sínú ayé àwọn wà nínú ayé gan ni Allahu Akbar. ọlọ́run ní máa di wọ́n létí kò sí ẹni tó lè bá wọn sọ̀rọ̀ wọn ní gbọ́ bí ìyá wọn bá wọn sọ wọn ní gbọ́ bí bàbá wọn bá wọn sọ wọn ní gbọ́ wọn ẹbí gan tún sọ wọn ní gbọ́. ẹ wà tí wàá wọ́n ẹni bẹ́ẹ̀ òun kò tí wàá ní ẹnìkan tí ó máa bẹ̀rù kò ní ní ẹnìkan tí ó bẹ̀rù yóò ní ìgbàgbọ́ pé òun nìkan lẹ́yìn ọlọ́run nìkan òun ló tún kù gbogbo ẹ̀dá tó bá sì ti rí bẹ̀ láyé ìṣìnà dénú o gbọ́dọ̀ ní ẹni tí ó máa bẹ̀rù àfà o gbọ́dọ̀ ní ẹnìkan pé tó máa ṣe ọlọ́ alágbájá wàláhì tẹ̀ bèrè fún ìmì nífilẹ̀ ṣùgbọ́n láti wọn mo ṣe filẹ̀ ọlọ́run ni máa di wọ́n létí. ẹlẹ́kẹta tọ́lọ́run ni wọ́n ṣe fún wọn nìyẹn ọlọ́run wọn fọ ojú ìríran wọn. abisọ̀rọ̀hún ọlọ́run ni máa fọ ojú ìríran wọn gangan kì í ṣe ojú mápọ̀lùkọ́tà tá a fi ń wòran yìí o. bá sọ̀rọ̀ gẹ́gẹ́ ìyẹn ti inú gangan níwà ọlọ́run ní èyí tó jẹ́ bá sọ̀rọ̀ yẹn gan ń fọ̀ ìyẹn lẹ́fẹ̀ẹ́ wípé tí a bá lẹ́nu míì tá a rí ìmọ́lẹ̀ ọlọ́run pé àwa là ń wo pé ìmọ́lẹ̀ ọlọ́run bẹ lára rẹ̀ ẹni tí ìmọ́lẹ̀ ọlọ́run bá ń bẹ lára rẹ̀ yóò máa rí ìnáyẹ̀tù sàbí kó máa dé fún un tó jìnà ọlọ́run fi máa mọ̀ un tó jìnà ọlọ́run fi máa nǹkan tó jìnà yóò fi máa mọ̀ tábà tó wá rí bẹ́ẹ̀ pé ẹni yẹn ò ní ọlọ́run ò fún ní ìríran tó jìnà túmọ̀ sí pé ojú inú tá a fi ń rí tó jìnà yẹn ọlọ́run ti fọ̀ kò ní àfi kí gbogbo wa lọ padà sí ìpìlẹ̀ wa gbogbo àwọn ẹbí wa tá a ti tá dànù Islam ó dẹ̀ ti wá tún wọ̀rùn báyìí ó lè wà ní ààyè kó má fojú rí àwọn ẹbí rẹ fódìdí ọdún kan ṣùgbọ́n máa pè wọ́n ní gbogbo ìgbà sàlámù alaykum báwo lè láàfíà yín àwọn ọmọ ń kọ́ báwo ni ilé ẹ̀kọ́ wọn ṣó ń lọ dáadáa tí kò sí wàhálà lójoojúmọ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀ kó máa bá wọn sọ̀rọ̀
dédé kó tó wà wò bẹ́ẹ̀ pé ń jẹ́ ẹni wájọ́ kan kí n lọ kí àwọn ẹbí mi. أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم وأعمى àbẹ̀sọ̀rọ̀ gbogbo tó bá ti ń ṣe láàrin ẹbí yẹn wọn náà gbọ́dọ̀ máa bọ̀ ó gbọ́dọ̀ máa bá wọn ṣe وأعمى أبصارهم kọ́ máa rí impact wọn náà ń bẹ̀ kọ́ máa rí ọwọ́ ẹ kó nu wọn náà náwó síbẹ̀ wọn kó wá yarí pé ó ti gbogbo tó máa ṣe yẹn kò kàn ẹ́ ìyà ń bẹ fún lọ́dọ̀ Ọlọ́run fún ẹ àwọn ìyà tọ́lọ́run náà òun fi jẹ wọn òun láti sọ fún wa nǹkan mẹ́ta aláàní òun ó ṣẹbi lé wọn lórí gbogbo ẹ tọ́lọ́ bá ti ṣẹbi lé ọmọ náà ni فأصمهم àbí ṣètọ́nù tọ́lọ́run ṣẹbi lé lórí gbogbo Ọlọ́run sọ pé yóò wọ̀ inú náà ni inú náà láàyè ṣètọ́nù èṣù inú náà nílé rẹ gbogbo ẹni tó bá ti wá kọ àṣẹ Ọlọ́run náà tọ́lọ́run náà ń ṣẹbi lé lórí kò sí àyè tọ́lọ́run padà fi wọ́n sínú náà ni Ọlọ́run tún dín wọn létí wọn ní gbọ́rọ̀ mọ́ وأعمى ìríran wọn òun tún fọ́ ẹ̀wòyà mẹ́ta tọ́lọ́run náà fi jẹ gbogbo ẹnikẹ́ni tó bá ta ẹbí dànù tó ju ẹbí nù tó ní kò kàn wọ́n. eléyìí ni ọ̀rọ̀ àǹfààní tí a ti ní ká tún wá fúnra wa Ọlọ́run dákun má ṣe lè lásọmọ fún wa má sì ṣe lè ní àgbọmọ fẹ́yìn tẹ́ ń gbọ́ wa náà Ọlọ́run já lè sọ ọ̀pọ̀ rẹ̀ láyé já sì lè já pẹ̀lẹ́ni tí ó máa gbọ́ yé tó sì máa ní lápáre nínú ayé wa Ọlọ́run má já gbọ́ dànù tó ká ìmọye ọ̀rọ̀ tí àwọn mùsùlùmí ń gbọ́ dànù takọ̀ ń gbọ́ lásán tó sì jẹ́ kó rí bẹ́ẹ̀ gbogbo tó bá ti jẹ́ òfin ọ̀rọ̀ òfin ẹ̀sìn tọ́lọ́run pa láṣẹ dandan ni láti ṣe láti tẹ̀lé. Haza wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.